tèmi ẹ káàárọ̀ mi tẹ́ ti ń wò mí o. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Kọ́lá lórúkọ tèmi ń jẹ́. Adẹ̀kú ojúmọ́, adẹ̀kú òjò tó ń rọ̀ lọ́wọ́, òjò yẹn sírọ́ọ̀sì gan bí báyìí. Òjò tó ń rọ̀ yẹn ló jẹ́ kí n sọ pé eléyìí tó máa kó dá kí n ṣe ṣáàtì fún yín. So kò sáyè. So kí tó máa bọ́rọ̀ mi lórúkọ tèmi padà, Kẹ́mi Kọ́lá lórúkọ tèmi jẹ́ o. Mo fẹ́ sọ̀rọ̀ nípa bọ̀bọ́ tó lóun wà ní Dublin tó gbá bọ̀bọ́ oní tíátà tó wà lábẹ́òkúta yẹn, Oluowo Olowogemo tó ń pè ní Portable. Ismaila àbí Ismail lórúkọ ẹ̀, Ismaila Afolabi tó lóun E.C Dublin 419 olè bọ́bí wàá jẹ pààrà ìyà àbí tó bá tètè sanwó bọ̀bọ́ yẹn fún, torí ìkànnì yìí àwọn pípù yóò lówó lọ́wọ́ wọn ò rí jẹ́ kọ́nà kó ṣàánú wọn ni. Àwọn párẹ́sì ti bá yé àwọn pípù yìí jẹ́ ọ̀rẹ́dì, gbogbo wọn ọkọ̀ tiẹ̀ ń gbìyànjú ara wọn láti jẹun ni. Ìwọ wá lórí láyà ó wá ní olórí méjì bó wọ́n wẹ́n tó máa gbá láyé wá jẹ́ bọ̀bọ́ yẹn. Ó rí Dangote lọ gbá, ó rí Ọ̀tẹ́dọ́lá lọ gbá, Tinubu wà ń bẹ́ẹ̀ ò lọ gbá, àwọn politician ńláńlá wà ń bẹ́ẹ̀ ò lọ gbá. Ó wá jẹ́ ẹni tó pé tọ́rọ́kọ́bọ̀ tó rí ló rẹjọ tó fi ra mọ́tò. Ìwọ wá ṣe títí ó gba mọ́tò nídìí oníkó lọ ta mọ́tò ẹ̀. Ó wá mú owó onírú owó oníyọ̀ ó yáwó mọ́, ó wá dẹni tó ń fẹsẹ̀ rìn. Ìwọ wá sọ pé tó bá di oṣù tó ń bọ̀ mọ́tò máa dé bí. Ó ti lọ bí ọdún kan ní ìsàtòṣù méjì. Ó wá gbé mọ́tò wá ní ó máa dé ó máa wá wọn bí ẹrẹ tó wá jẹ́ pé Amẹ́ríkà ní mọ́tò ti ń bọ̀. Mọ́tò ní Amẹ́ríkà ìgbà míì tí ṣìpù yẹn bá yára á lo 25 days. Bọ́tọ́ ayé pé ṣìpù jẹ́ pé kò ṣe kiri a month ní pátápátá ní Amẹ́ríkà pátápátá ó ti dé Nàìjíríà. Tó bá bí ẹrẹ tó máa fi pé ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fún ẹ, tó bá bí ẹrẹ kó má dáwó bọ̀bọ́ yẹn padà ó lè ní ẹ̀. Ismaila Afolabi tó ń gbé ní Dublin, you are a thief. Àrọ̀bà gidi ni ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀ máa ní ẹ lọ lóyìnbó. Ẹ̀yin olóyè burúkú tó yẹ kẹ́ wá sí Nàìjíríà kẹ́ máa roko kẹ́ máa ṣiṣẹ́ ọdẹ. Ẹ wà ń bẹ̀ yẹn lọ máa jókòó. Then mo tún fẹ́ sọ fún ẹ ṣé pé òríṣẹ́ mi tó bá tẹ̀ ríṣẹ́ tó máa ṣe, ìwọ ò lè ṣe yahoo kó o tẹ̀ máa gbá àwọn òyìnbó ká mọ̀ pé yahoo ni ẹ. Ó wá jẹ́ ẹni tí kò rí jẹ tó ẹ kókò tẹ̀ má lè jẹ ara ẹni, ó wá lọ gba olóyè burúkú ni ẹ. Ní ṣáàtì tí ọmọkùnrin yẹn ṣe mo rí kọ́mẹ́ǹtì tó wà bí mo lọ ka èèyàn kan wá lánú gbàgà ìgbà tó ń pèsè ló ń sunkún, ẹkún ẹ̀ ò tí ì bẹ̀rẹ̀, ó ṣe máa bẹ̀rẹ̀ ẹkún ni. Ẹkún ẹ̀ kò tí ì bẹ̀rẹ̀, ẹkún ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ń sìn ni. Torí tó o bá ti sanwó bọ̀bọ́ yẹn di mọ́ kí bọ̀bọ́ yẹn máa jáde. Ìwọ bọ̀bọ́ yẹn tó ní Oluowo Portable tó bá ti wo fídíò yìí, tí o bá ti sanwó ẹ̀ fún ẹ tó máa jáde ká lè mọ̀ ẹ́ pé kò tí ì sanwó fún ẹ, ká náà máa jáde fún ká máa fún lépè, má sì gbé píṣù ẹ wá ká máa fún ẹ lépè. Kí ló dé fi wíkẹ́ẹ̀dì báyẹn? Ẹ wíkẹ́ẹ̀dì gan owó olówó ó wá gbọ́ wájú kò síbẹ̀ ọdún kan ṣé a máa ní kò try ni, a máa ní kò gbìyànjú ni. Ó wá fi nǹkan kékeré ó wá fi tàn mọ́ra, nǹkan kékeré ó wá fi tàn mọ́ra. Ẹni ẹ máa wà ń lo ìbátà wà Nàìjíríà bẹ́tà yín, kì í ṣe gbogbo yín o, àwọn díẹ̀ nù yín olórí burúkú ni àwọn tó pọ̀ nù yín èèyàn gidi ni wọ́n. Torí àwọn tó wà lọ́yẹ̀ ló jẹ́ káwa ẹ̀ máa rí oúnjẹ jẹ, iṣẹ́ wọn làwọn ń ṣe, wọn ò dé fọ́ǹbù bí tó lórí burúkú ti yín rí. Ó wá gbowó lọ́wọ́ ẹ̀, ṣé o rò pé o lè rí gbá? O ò lè rí gbá. Ilé tó pariwo ẹ̀ síta yìí wọ́n bá bí ẹrẹ má sanwó ẹ̀ fún. Kí ló dé? Ó wá sọ odidi star, ó wá sọ dẹni tó ń fẹsẹ̀ ẹ̀rìn tó ń gbá ọ̀kadà kiri. Agbọ́ Ọlọ́run máa fìyà jẹ. Ìyẹn tó wá kéré, èèyàn kan wá tún sọ síbẹ̀ pé lábẹ́ kọ́mẹ̀ntì lábẹ́ ṣáàtì tó ṣe wọn lọ kọ́mẹ̀ntì síbẹ̀ pé kọ́ máa fi ti fámìlì ẹ̀ sí ẹjọ́ ẹ lọ gbẹnu dákẹ́. Ìgbà tó lọ ń jalè ṣé fámìlì ò ná ń bẹ̀? Tó bá yá wọn á kọ́ mẹ́ ẹ̀ síta, wọn á kó ìyàwó ẹ̀ síta, wọn á kó bàbá ẹ̀ síta, ìyẹ́ gbogbo ẹbí ẹ̀ náà máa kó síta. Wọ́n á lè mọ̀ ẹ́ pé Dublin tó wà yẹn kò níṣẹ́ lọ́wọ́ fún àwọn àná ìlú ń ṣe. Ó lè ní ẹ̀ Ismaila Afolabi, ó lè ní ẹ lọ dáwọ́ ọmọ ọlọ́mọ padà, lọ dáwọ́ Portable padà, lọ dá padà. Olówó yẹn going to 1 million pápákọ̀ pé bí 800 àbí 1 million dẹ̀ ní dá padà. Ó lè alápá má ṣiṣẹ́. Olùfẹ́ lọ máa ra mọ́tò l'Amẹ́ríkà, wúwo ẹ̀ lè dá Amẹ́ríkà. Lọ́dọ̀ tó Dublin tó wà gan adúró ló ń ṣe ń bẹ̀, tó bá ṣe adúró ni ò ní gbó lọ́wọ́ èèyàn kó má dòwó yẹn padà. Tó dẹ̀ ló wà ń lo òyìnbó olórí burúkú ló wà. Thief! Ó lè àmúrọ̀bà bàráwò bá ń sa lọ́dọ̀ owó olówó padà. Ẹ̀yin tèmi kó jẹ́ kámínà tó yẹ kí n sọ̀rọ̀ yìí ni pé àwọn pípù yìí ò lè ní wọ́n. Àwọn kan tó wọ́n náà wà ń lo ìbọn máa ń fi ìlú ìbò yẹn máa fi rí àwọn tó wà Nàìjíríà bí bàjẹ́. Nǹkan ṣẹlẹ̀ ń gé mẹ́ta mo fẹ́ gbé wá sórí social media yìí. Ẹni yẹn tètè fún ẹ̀ ń brain ni. Tẹ́lẹ̀ mi ò rányàn ṣẹ́ mi ìfẹ́ bí tó bá ti ń ṣìtì èèyàn rárá.
bàbá yẹn clear agent ní àgbàlagbà ni ó gbé more than 50 years ní máa yẹn lára àwọn ọ̀gá wa ní but ẹ̀kọ̀kan náà wọ́n wá ríṣẹ́ ìsìn ẹ̀kọ̀kan náà máa ń sàpápá ó wá gbaṣẹ́ yẹn ó gba kọ̀ńténà ìgbà tó gba kọ̀ńténà yẹn òun ò mọ̀ pé kò mọ̀ pé àwọn CMA àbí MSc àwọn yẹn deposit bá sọ sílẹ̀ importer náà sábà máa ń fún àpò importer náà máa ń sọ sí ìgbà míì tẹ́ bá lè lo agency tara yín wọ́n á sọ sí àpò agency ẹni tó ní agency tó ní company yẹn máa yẹn náà wò mọ̀ àmọ́ pé ẹ̀kọ́ làwọn máa wá bí iṣẹ́ so wọ́n wá nígbà àwọn agbaṣẹ́ yẹn ìgbà tó wáyé tó wọ́n sọ deposit àwọn dẹ̀ yáwó nínú owó iṣẹ́ kan tó wà nílẹ̀ ni àwọn fi sanwó deposit yẹn ìgbà tó máa sanwó wọn lọ sanwó sí àpò importer àwọn dẹ̀ pé importer ń pé owó tó ń san àpò yín yẹn ẹ bá mi dàpọ̀ ló ní no problem oṣù kìíní oṣù kejì oṣù kẹtọ́ bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn nìyẹn bẹ́ẹ̀ wá lọ fọlọ́pàá mú àwọn ẹbí ẹ̀ wọ́n fọ àwọn ẹbí ẹ̀ lẹ́yìn àbúrò ẹ̀ tó wà Nàìjíríà àbí tó bá ta mọ́tò wọ́n fi ilẹ̀ bàbá yà wá bẹ̀rẹ̀ sí ní ronú kiri nìyẹn kó wá gbé sí mi létí pé bọ̀dá báyìí kọ́ báyìí ló ṣẹlẹ̀ sí mani wọ́n wá fún mi máa ń dárí kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé fún mi wọ́n ní kó wá rí mi wọ́n wá sí àpàpà wá rí mi mo wá gba wọ́n bá pè lójú mi n bá bèrè ọjọ́ lọ́wọ́ wọ́n ní ẹwọ́ òní yẹn ní kì í ṣe owó òun mo wá bèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ ẹ̀ lọ́hùn ó lọ bí 2 months nísìn wọ́n ní ìgbà tẹ́ fẹ́ sọ̀rọ̀ price èlò ní price tó sọ ó ní báyìí ṣé ẹjọ́ sọ̀rọ̀ deposit ó ní rárá o kì í ṣe owó yín mo ṣàlàyé bí owó tó ń san gbogbo ẹ̀ náà wà bẹ́ẹ̀ mo á sọ gbogbo rìsíìtì ẹ̀ wà bẹ́ẹ̀ mo ní bàbá yìí ò lè parọ́ owó iṣẹ́ mi náà fi san iṣẹ́ fún yín ẹ dáwọ́ yín padà ó lóun ní dá padà mo ní ẹjọ́ èmi mo ní speaker ni mi lórí social media lórí YouTube mo ní màá gbé yín sáré o màá gbé píṣọ̀ yẹn ti wà lọ́wọ́ mi o màá gbé síbẹ̀ pé ẹ lù yàn jìbìtì o eré ló pé mo rò pé wà lọ wò mo ní Kẹ́mi Bùkọ́lá ẹ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ mo ní mo wà lórí YouTube mo ní ẹ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ ìgbà tó ṣàmà yá èmi lọlé lọ́jọ́ yẹn èmi ò gbọ́ plan mi ọgẹ́ àbọ̀sọ́jọ́ tí gbọ́ plan mi pé ọjọ́ Saturday máa sọ̀rọ̀ yẹn bó ṣe máa di ọjọ́ Wednesday bí bàbá yẹn ṣe pè mí yẹn ni pé ó pè òun pípé ó ní kó máa bínú pé kí kọ́ń tètè pè mí o kémi máa ṣe ṣáàtì lórí ọ̀rọ̀ yẹn mọ̀ pé ó máa sanwó yẹn wọ́n dẹ̀ ní ọjọ́ Thursday báyìí ó dẹ̀ ti sanwó yẹn máa wá pè mí in fact mo tún dúpẹ́ lọ́wọ́ wọn because oore náà ṣe fún bàbá yẹn tó wọn bá sọ náà wọ́n máa kàbùkù o torí wọ́n á tẹ́ ṣùgbọ́n èmi bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi nìyẹn mo ní ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ni wọ́n dẹ̀ ní àwọn ẹ̀tẹ̀ tí ń fọ́lò mi táwọn ti subscribe mo ní ẹ ṣe bó ṣe kẹ́ ṣe máa ṣe nìyẹn ẹ̀yin náà ẹ má bá bàbá yẹn jà bàbá yìí báyìí ẹ má fún wọn níṣẹ́ padà wọ́n dẹ̀ ní kò sí problem pé in fact pé àwọn láìkì bí mo ṣe yẹn pé tó jẹ́ pé èèyàn míì tó jẹ́ pé speaker àbí YouTuber tó wà lórí Facebook wọn ò ní gbẹ́jọ́ lọ́wọ́ lẹ́nu àwọn ti máa gbé orúkọ wọn ti borúkọ àwọn jẹ́ pé ṣe mọ̀ pé kò tó àdẹ̀ ti bọ́ sórí social media ní sí gbogbo ayé ni ó ti bọ́ sí pé àwọn dúpẹ́ lọ́wọ́ mi gan ní wọ́n ti ẹ̀ dùn mo ní bó ṣe yẹ kó ṣe rí nìyẹn èmi ò ń gbọ́ ẹjọ́ èèyàn kan dájọ́ èmi á pẹ́ ẹni yẹn tó bá láti tẹ́ni yẹn bá rí pẹ́ ni yẹn stubborn kó sì wà lórí ọ̀rọ̀ ẹ̀ pé òun fẹ́ lù yàn jìbìtì mo dẹ̀ wá ṣe gbogbo ẹ̀ dẹ̀ lọ ǹjẹ́ mo gbé wá sórí bí mi ì lè gbé wá because ọmọ Yorùbá ni mí kò dẹ̀ ní dáa ká máa fi pé àwọn èèyàn ti ń wò wá ká máa fi máa bara lórúkọ jẹ́ bí màá yẹn bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn ẹni yẹn wà náà tó máa ń wò mí lẹ́nìí so gbogbo ẹ̀ tẹ́ wà lọ́hùn yẹn ẹ má máa ṣe pé báyà ẹ wà lọ́hùn pé wọn ò lè fọlọ́pàá mú yín lọ́hùn yẹn àwọn máa borúkọ yín jẹ́ bí orúkọ yín máa bàjẹ́ aṣọ àlàlẹ́ wà á máa fi ẹnu á máa fi da epo sí nígbà tẹ́yìn náà ti wọ aṣọ àbùkù àwọn náà máa fi àbùkù á máa fi dágbádá fún yín á máa fi rán òwò á máa fi rán fìlà agbádá àti bùbá a máa fi ràn fún yín gbogbo ẹni tó bá ń ṣe ìbàjẹ́ kò dáa ẹ lè wà lóhùn yẹn kẹ máa gbádùn àtàwọn Nàìjíríà ẹmọ sọfà tá ń sọfà ni òjò ló rọ̀ yìí wọn bí mi dá kí n má bọ̀ sọ́nà gbogbo ọ̀nà ni òde dá wọn ẹ lè gbé mọ́tò jáde gbogbo aṣọ yín báyìí bí mo ṣe wà nísìnyí àwọn tí mo wọ̀ yìí mo sì tún máa ṣèjẹ because ẹ lè wọṣọ tó pé kínní gbogbo ara yín ló máa bàjẹ́ gbogbo ẹ̀rọ̀fọ̀ yẹn máa pọ́n ara yín ní lọ́nà àpápá yẹn kí àwọn máa lọ́bẹ̀ kí wọ́n máa gbowó clear agent kó lóun fẹ́ gbẹgẹ bóun ò ní sán fún ọ̀rẹ́ náà làwọn onítìátà látọjọ́ ẹ̀yọ́ jẹ́ eré wọn mélòó ló ti ń rain àwọn pálísì ti báyé wọn jẹ́ ìwọ náà tó wá lórí láyà òfò àjẹwọ́ wọn bí eré o Ismail tó bá ń wo gbogbo àwọn fámìlì tó bá ń wò mí Ismail Afolabi lọ sanwó Àròjà fún lọ sanwó Portable fún lọ sanwó Oluowo Olowogemo lọ san fún ò ní àánú ọmọkùnrin tí wàá dáadáa wàá fẹsẹ̀ ẹ̀rùn àwọn èèyàn ó ní àwọn èèyàn máa ń bú òun kó dé wọ́n máa bù náà because star la pè wọ́n gbogbo àwọn èèyàn dé ó tọ́jú ojú tá a máa fi wo star ní pé wọ́n gbọ́dọ̀ náwó ó wá fẹsẹ̀ yẹn wọ́n máa bù ni tó o bá fẹ́ kàbùkù táyé ò bá fẹ́ bàjẹ́
kó má fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ dáwọ́ ẹ̀ padà fún fáìn bọ̀ orí burúkú tó ń ṣe kiri ẹ̀ níṣẹ́ ẹ̀yàn ọ̀lẹ́ tẹ́pẹ́ ẹ̀ ń ṣẹlẹ̀ jẹ́ ẹ̀ ń tọrọ jẹ́ atọrọ jẹ́ àṣẹlẹ̀ jẹ́ ní Dublin tó ní òwà yẹn ṣé gbogbo yín ẹ̀yin tèmi tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń fún mi níṣẹ́ ẹ̀yin tèmi tẹ́ ń wò mí tẹ́ géèyàn tó wà responsible kọ́ ni mo ń bá sọ̀rọ̀ ẹ̀yin alábùkù aláìníṣẹ́ ọ̀lẹ fún àwọn àna ẹ̀ tí mi ìrúrí òríyàn gbó tó wá jẹ́ ẹni tẹ́ pé òun náà ń gbìyànjú ni abunú ni ẹ o Ismail olè ni ẹ o bàráwò bá ń sá ni ẹ o wo pí ni ẹ o nílẹ̀ tí mo sọ yìí kó lọ sanwó ẹ̀ fún èmi ò rọrùn tó máa bẹ́ẹ̀ sọ mi tó máa bẹ́ẹ̀ sọ Saturday tí bá rí pé ò tí ò san màá tún sọ̀rọ̀ ẹ lórí bí ẹ̀yin bàbá yẹn tó jẹ́ ní tíátà yẹn tó bá dẹ̀ ti san kó wá sóò gbogbo àgbẹ̀ pé ó ti san ká lè mẹ́nu kó ń bẹ̀ àìsàn owó yẹn fún ojoojúmọ́ gbogbo àwọn blogger mi àwọn speaker àwọn youtuber mi wọ́n máa gbé kí ló dé ẹ stop rubbish ẹ stop olè ẹ máa fi lóyìnbó wa máa gbáwọn èèyàn lójú bíbá yìí ojú gan ti là ẹ kó sì lọ ẹ̀yin tèmi orúkọ mi ò yí padà kẹ́mi pé orúkọ mi ń jẹ́ lẹ́ẹ̀kan sí ẹni tó wá fẹ́ pè mí fún iṣẹ́ clear agent lèmi ṣe ní Àpápá orúkọ nọ́mbà mi lè 08022111530 08022111530 ẹ bá fẹ́ fún mi níṣẹ́ àbẹ́fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi àbẹ́fẹ́ ẹ text nọ́mbà yìí dẹ̀ ni WhatsApp nọ́mbà mi náà nìyẹn ẹ text mi ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.